Òkìkí òpoṣù ló ti lọ gbé aṣọ mi báyìí bí orin ṣe ń lọ lóní rẹpẹtẹ. Ṣáàrí pé bóni ṣe ń lọ bẹ́ẹ̀ ni Òkìkí ló ń gbàṣọ aláràǹbarà wá sójú agbo bẹ́ẹ̀ ló ń fẹsẹ̀ rájó òní lè ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ òní lè ní jẹ́ ẹni àfìyẹ́ ẹ̀bọ ẹ máa já. Bí Òkìkí bó ṣe ń gbé aṣọ lóníranran tí wọ́n ń kọrin ìdárayá fún wa a ní gbàgbé láti dárúkọ àwọn tí ó ní eégún yìí látòrí baálẹ̀ ìdómìlà Igbesa. Bàbá ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ kú àṣeyẹ o. Bákan náà ṣe Mọ̀rúùdín Babátúndé ẹ kú ọdún. A gbàgbé olóyè Sùràjùdín Aláǹgbé Babátúndé a kú ọdún a kú àṣeyẹ. Bákan náà olóyè wa àbíyè Saidat ọ̀tún ìyá àgan àti gbogbo ìlú Igbesa màlé ẹ kú ọdún ẹ kú ìyèdún ànífẹ́lẹ́ ìṣàṣemọ́. Òkìkí òpoṣù ló tún ti gbé aṣọ mi yìí ṣẹ́rí pàwọn tó gbé lè ní ó níye ó sì ń lọ bẹ́ẹ̀ kò tí ì dúró. ẹja máa gbádùn orin ìṣó láti máa gbádùn bí Òkìkí ó ṣe ń gbé aṣọ. Bó ṣe ń lọ aṣọ mi ni Òkìkí tún gbé yìí Òkìkí aṣọ yìí pọ̀ jù. Tẹ bá wájú aṣọ yìí ẹ rí i pé àwòrán kan lẹ́wọ̀n ń bẹ ta ló máa jẹ́ ọ̀tún ìyá àgbọn ni. Ṣé rí bó ṣe ń lọ ibi tó ta ẹni sí wọ́n máa tún ṣí ẹni báyìí aṣọ mi tún dé ara Òkìkí ni. eré ètè ní yìí kẹjẹgbẹ wáìnì má ti tò sórí tébù yìí. Mrs. Saidat ọ̀pọ̀ èèyàn ọ̀tún ìyá àgan ti létòkò ìlú Igbesa. Mo fẹ́ fi àsìkò yìí pé ọba ìlú Ìdájò rẹ tó ń bọ̀ lọ́nà kí àwọn náà máa bọ̀ lójú agbo yìí. Afẹ́gẹ́. Ṣẹ́rí pé eégún yìí eégún ńlá ni wọ́n tún fẹ́ gé àkàrà òyìnbó fún ọ̀tún ìyá àgan ẹ̀ máa kú ìnáwó. Ọba ìlú Ìdájò rẹ ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bí.
ẹ̀jẹ̀ ká ṣe kọ́ máa kókó kò sásìkò bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mo ti gbà lù sí pé mọ́mì mo dẹ̀ fẹ́ lọ gbé placenta lọ hospital kò sásìkò. ẹjọ́ ìyá ọba bọ́sì di kéèkì pẹ̀lú ọba jomi ọba jẹ́kọ́. Bàbá ọ̀jẹ̀ tí ẹ máa bọ̀ tí n bá ti spẹ́ẹ̀lì Òkìkí spẹ́ẹ̀lì mẹ́fà bí márùn-ún péré náà ni tí n bá ti spẹ́ẹ̀lì ẹ̀ lè máa gbé kéèkì yẹn. Ọlẹ́ pọ̀tù ìyá àgbọ̀lá látẹ̀wọ́ lẹ́yìn tí wọ́n spẹ́ẹ̀lì Òkìkí wọ́n gé kéèkì bàbá àṣàlù ẹ̀jẹ̀ wà ń bẹ̀ lálẹ̀ ìdájọ́ rẹ̀ wọ́n wà ń bẹ̀ àdúpẹ́ lẹ́yìn tí wọ́n ti gé àkàrà òyìnbó tán Òkìkí ló ti wà nídìí odó láti ṣètò tó tọ́ àti tó yẹ láti gun orí odó yìí. Àkàngbó àkọ̀tọ́ àkọ̀fọ́ páwọ́ àkọ̀fẹ́rẹ́ ìjọbi Òkìkí òpóṣù ariwo kì í pọ́jọ́ ó ti gun orí odó báyìí. Ẹ jẹ́ ká lọ gbọ́ fún gbáfúngbì ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ó yá o. bí bádélẹ̀ máa pè é máa ló kún bàbá nínú ẹ máa gbọ́ lẹ́nu mi dáadáa Ìbàdàn wọ́n lọ́wọ́ tí mo gbà yẹ́yẹ́ ìgbà lọ́wọ́ lẹ́yìn tí bẹ nílẹ̀ yẹ ìjọ yẹlé o ó ti yẹ ní ìwọ̀n bàbá mi níyẹn ò bàjẹ́ lórí àwọn àgbà ò wá ní bàjẹ́ lọ́tẹ̀ ta wà lágbára ọlọ́run ọba ìbà lọ́wọ́ lóye ọkùnrin ìbà lọ́wọ́ lóye obìnrin. Ìjọ ìpèsè wálé náà òbí mọ́lá fún ìjìnà wà lọ́rẹ̀ wà ápà òwe ọmọ ìdàgbò òkú má bọ̀. Ìbà lẹ́yìn ìborí ìbà gbọ́dọ̀ àwọn ọba ìbà ìdàwúyé gbajúmọ̀ àbẹ̀yàn. Ìbà lẹ́nu olú aláìlá ọmọ àgbà níwèwò. Òkìkí ọlọ́dọ̀. Ayé. Lẹ́nu lọ́sọ̀ lè kàwé nìyẹn. Lẹ́nu lọ́sọ̀ wẹ̀wọ́ wù lẹ́dọ̀gọ́ lọ́wọ́. Lẹ́nu yìí yẹ́wúrẹ́ bá sọ nínú ọkọ̀ wẹ̀ sọ nínú ọdún. Ẹni tí ò lè yọ ọsọ tó kí wọ́n gbọ́ òun gbọ́dọ̀ kí òpó sí ẹ̀rú iṣẹ́ bí ọ̀rọ̀ máa bá ẹ lọ. Ìwọ òwò Òkìkí òkóṣù. Ẹ̀kẹ́ òníyà lórí ọlọ́gbọ̀n. Wọ́n lọ rọ́bọ̀ rẹ̀. Ọgọ́ oríta gbogbo ògbó mọ́bọ̀. Ṣèrú ọtí àgbà rẹ̀ ọ̀tún. Ṣèrú ọtí àgbà rẹ̀ òsì. Wọ́n ṣẹ́nu kótó. Orí ẹ̀wọ̀ kò sí mi lẹ́nu. Ẹ máa gbọ́ ọ. Lóní ọ, ọlọ́kùnrin ọ̀yà ṣẹṣẹ. Lóní ọ, ọlọ́kùnrin ọ̀yà ṣẹṣẹ. Òwú kì í là. Inú bó olóko. Bẹ̀ẹ́ni wà ẹ̀yọ̀ ṣẹ. Oníwà olóko. Òkìkí ògbésù ló bá ń lò péjọ ẹ̀. Owó dùnìyàn olóko ní kókó aláìníyà ọ̀gá. Ọlọ́run wà á bọ̀ rẹ̀ ó bó kí ìtàgùn òkú bá bọ̀. Òkìkí wọ́n fún ẹ lọ́pọ̀pọ̀ ìjìbá wọ́n sí. Wọ́n fún ẹ lọ́pọ̀pọ̀ ìjìbá apá. Òkìkí ògbésù odidi alátìlẹ́yìn ayé mi ṣàlẹ́pẹ̀kú odidi àràbà. Ayé mi di ẹlòkù odidi ọgbọ́dọ̀gbọ̀ ọmọ ẹ̀rọ ní pátánù sí ìgboro èyí tó àbáṣẹ́lá kì í lọ́pẹ́ ojú àtàwọn ìlànà àjẹ́ ìjọ ọbẹ̀dàràbà lókù ojú àtàwọn ìlànà ẹlẹ́yẹ apájá ọlọ́gbọ́n olóṣìṣẹ́ òwú ẹ̀yìn bẹ̀rẹ̀ lóko ẹ̀yìn bẹ̀rẹ̀ olúborí olùdókòwò
tàbí mẹ́yà àbúyẹ ní wọ́n ṣe ẹ̀ta ká òsì lọ́nu oríwọ̀ òun kò ní tẹ̀tẹ̀ lẹ́nu tuntun. Òkìkí òkúsù. Wọ́n lọ ẹlẹ́bẹ̀ lọ́wọ́ ayé ilé lọ́wọ́ ẹlẹ́bẹ̀ ẹlẹ́bẹ̀ lọ́wọ́ owó ilé lọ́wọ́ àmọ́ ẹlẹ́wọ̀ ìṣe lọ́wọ́ ẹlẹ́bẹ̀ ẹlẹ́bẹ̀ lọ́wọ́ ayé ilé. Òkìkí òkúsù. Ariwo ní ìpẹ́jọ́ òkìkí ìgbó bẹ̀rẹ̀ ariwo nígbòlé wọn eégún àwọn kámọ́ náà rẹ ọ̀túnyàgbọ̀ òbí dúdú bálẹ̀bálẹ̀ ọkọ̀ ìlú gbogbo lómìnà ọ̀rọ̀ bí onípọ̀ rárá òkìkí òkòṣù ìfà kan gbọ̀ngàn kí n súnmọ́ ẹ̀ kí fàmọ́dọ̀ rẹ ìfà kan gbọ̀ngàn. Òkìkí òbí òkúgbà tẹ ẹbí wípé ìfà kiri ọ̀gá àwọn akárọ́gbọ́ tó fi lù mọ́ ìṣeré àgbà ọ̀pẹ́tẹ́ ìbẹ̀rẹ̀ ọkọ̀ yóò fi kì í ṣe yọ̀nù lẹ́ni bá fọ́ ọ̀bàrà ní kò sí ibi náà wọ́n rọ ogun kóyè kóyè ẹgbẹ́ ọ̀bàrà kò sí ọmọ pẹ̀ ní èjì ẹ lọ pẹ̀lú ní ìṣọ̀kan tuntun àlàkọlẹ̀ ní tàwọn tó ṣùmàrì ọmọ rọ́bọ̀ nídìí ọmọ bí tòwútòwú lágbèdè èkó àtẹlẹ lẹ́kùn gbọ́ ẹ̀rọ àtẹlẹ lẹ́yọ̀gbọ́ òdìbò fún ọ̀pẹ̀ tí tó lè wúwo ní olórí rẹ̀ ta owó ẹni òyòrò òkú mọ́ owó ẹni òyòrò sí ní owó àdásá koro àdá koro ògbérí ìlókò dùn àmúramù orúkọ tó hàn yàrá ìjẹjẹ ó pẹ́ kótódé kòtòtò bí àwọn òwú owó ẹsẹ̀ ìlú kóso òyìnbó àwọn ọmọ sí ní lẹ́nu ọtún lọ́gbọ̀ òwú dúdú sáyé àtàgbẹ̀ ní ọlọ́run nípa ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ilé kọ́ àdúgbò ẹgbẹ́ kò lè kó lójú àwa o.